Ìdòwú ṣọ́bẹ̀lẹ̀ ní àbòròdé àbàjọ wọ́pọ̀ ẹni rẹ̀ ní kúkú kọ́ o alábàjájáre ní ọ̀yọ́dún joyì lọ ọmọ Láyìgbàdé o èrò ṣẹ̀ṣẹ̀ láàfin ọba ọ̀gẹ̀dẹ̀ ará Ọ̀yọ́ o èrò ṣẹ̀ṣẹ̀ láàfin ọba èrò ṣẹ̀ṣẹ̀ láàfin ọba ọ̀gẹ̀dẹ̀ ará Ọ̀yọ́ o èrò ṣẹ̀ṣẹ̀ láàfin ọba Dr. Rabiu Yusuf Ìdòwú ọkọ̀ Àdíjà máa bọ̀ ní gbàgede ọdún ẹ̀ lóde bàbá Jíbọ́lá bàbá Bíọ́lá bàbá Bísọ́lá bàbá Wúrà Ọlá máa gbóhùn ẹnu mi ọdún ẹ̀ lóde aláṣẹ àtolùdarí Urban Hospital ní Ṣàngó nípínlẹ̀ Ògùn ti wá àbúrò rẹ̀ Àlàdé Rábíù ló ní mọ́ bọ̀ ní gbàgede kí wá fohùn ewì jẹ́ ọ̀sìn olóòkú ọdún olóòkú yèdùn ó ní pẹ́pẹ́ lọ́mọ òun ṣe nílé àárọ̀ ó ní aya oníkú mọ́ ọ lójú ọmọ oníkú mọ́ ọ lójú ìwọ náà ní bọ́sọ̀nù láàrin àwọn ó yà ó ta oníyàwó ọkú ó yá kárẹ̀ ilé là ń lọ ìdò ó yá kárẹ̀ o ilé là ń lọ àgbẹ̀ kan orokoroko kó gbàgbé ilé ya ó yá kárẹ̀ ilé là ń lọ ìdò ó yá kárẹ̀ o ilé là ń lọ àgbẹ̀ kan orokoroko kó gbàgbé ilé ọmọ màlá òkè mẹ̀sì àgbò ó yẹ o àbàjọ wọ́pọ̀ ẹni rẹ̀ ní kúkú kọ́ o ẹ̀yin lọmọ lọ́dọọdún lọ́láàfin Ọ̀yọ́ ń jẹ èwe ẹ̀yin lọmọ àgbàgbàdo ọ̀ràn sẹ́yìn kùlé ẹlẹ́yìnkùlé o àgbàdo yọmọ tán ẹlẹ́yìnkùlé o gbọ́dọ̀ ya jẹ ẹni yá jẹ yóò kàn yọnu ẹni yá jẹ yóò kàn jọ̀gbọ̀n nílé àwọn bàbá ẹ̀yin ni ọmọ ojú pọ́nkoko má fọ́ ẹ̀yin lọmọ rẹ ní bájà wó gírí àgbàrá òjò tí ń bá níjà títí ń gbòde bá bẹni lọ́wọ́ ẹni aláṣẹ Urban Hospital ní Ṣàngó máa gbódù ẹnu mi ẹni Ṣàngó bá pa àpagbé o àpagbé o àpagbé o ọmọ kú o ọmọ àrùn ọmọ àkóbálẹ̀ ọmọ àdábà òde ọmọ kú tí pamọ́ tí gbàgbó gbọ́dọ̀ dúpẹ́kẹ́ àrùn tí sọmọ tíyà ò gbọ́dọ̀ gbin ọmọ kú tí kò gbọ́dọ̀ pa ọmọ àrùn ọmọ òfò ọmọ adẹniwíjọ bí abẹ máa gbódù ẹnu mi òwú dúdú ogójì ní mẹ̀sùn òwú dúdú ogójì ní pàpò amúdáṣọ fájá amúdáṣọ fẹ́ràn ajágbé tiẹ̀ ó làgbòrò lọ agbófin tirẹ̀ ṣe wàràjà tí ń jalè lókun a kì í jẹ́ mọ̀sùn kí a má lágbò nílé àgbò funfun mẹ́mẹ́bẹ̀lẹ́ ìkúlé ìbàbẹ̀ ẹ̀yìn ọmọ alómi lára bí ẹja ọmọ ṣàkìtì láṣọ àgbárò o àgbárò níyọ̀ ọmọ ajílàlà ẹ̀ṣọ́ ọmọ ajífọ́jọ́ gbogbo dára bí egbin ọmọ gbẹ́dọ́gbẹ́dọ́ kan ò lè gbágodo arọ̀lẹ̀kẹ̀ kan ò lè rọ́ bàbà ọmọ ojú pọ́npọ́npọ́ má fọ́ àbàjọ wọ́pọ̀ ẹni rẹ̀ ní kúkú kọ́ dúdú láláàfin Ọ̀yọ́ kúkú ń jó ọmọ ewì tó dájà síjù tó ní kí tẹrú tọmọ wa máa na ọmọ adánimíjọ kámúgbòkun ọmọ àgbòrọra kó o má bàa jẹlẹ̀kẹ̀ ọmọ àkọ́kọ́ dárí pọ́n gbogbo ẹyẹ ní rojú ọmọ òkìkí látàjọyé ní mẹ̀sùn panápaná ọ̀pẹ wọn gbọ́dọ̀ pa ti gbogbogbò péjìdé wọn gbọ́dọ̀ pa ti gbalẹ̀ àtàdán àtòǹbẹ̀ ìyan ni bàbá yín fi mú jẹ ọmọ òjò àárọ̀ tí ń bí olówó nínú olówó gẹlẹ́ntẹ́ ìwọ̀nba gẹlẹ́ntẹ́ ṣebí nínú ilé àwọn bàbá ẹ̀yìn ni ọmọ màlá òkè mẹ́sàgò ó ti sọdún èyí náà o àbúrò rẹ̀ Àlàdé Rábíù ló ṣe tẹ̀mí sí ó ní kò sí bó tilẹ̀ pẹ́nu ayé tó ìwọ onítọ́lọ́mọ sáré ọmọ aya ò ní kú mọ́ ọ lórí ó
ní pèrèkú gbọ́dùn wọn yìí kọjú kú ìwọ náà ní bọ́ sọnù lọ́wọ́ àwọn ó ti wá sọdún èyí ló yẹ ni ó ṣe tẹ̀mí sí owó tọmọta ìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ orí tó bá níta ló ń dá bí ẹ̀dùn tó níta ló rọ̀ bí òwe àdùfẹ́ ọmọṣẹ́wà lèmi jẹ́ lúboró ni mí lú máa ṣo àjàngbòrò lógún máa ṣo ọmọ àfigbórúurú nílé ológun ẹgbẹ́ ni mímọ́ ní ṣàbí ọmọ gbòǹgbò àkàlà.